Ìtàn June 12 MKO Abiọla àti Ibrahim Babangida apá kejì. Ta ni MKO Abiọla gan-an? Ṣé ẹ rántí ibi tí a bá ọ̀rọ̀ náà dé ní apá kìíní? A ti sọ bí Abiọla ṣe jẹ́ ọmọ àkọ́kọ́ tí yóò dúró lọ́wọ́ bàbá rẹ̀ lẹ́yìn tí bàbá náà ti bí àbíkú ọmọ 22 tó sì ti fẹ́ àwọn ìyàwó lóríṣiríṣi. A ṣàlàyé bí ó ṣe jẹ́ pé igi ni Abiọla kékeré ṣẹ́ títí tó fi parí ìwé 6 rẹ̀ àti bó ṣe jẹ́ pé orin ló ń kọ títí tó fi jáde ìwé 10 nígbà yẹn. A sọ bó ṣe jẹ́ pé ọjọ́ tó rí iṣẹ́ sí iléeṣẹ́ Barclays Bank ní Ìbàdàn gan ni ìyá rẹ̀ kú àti bó ṣe ṣèdánwò ẹ̀kọ́ ọ̀fẹ́ tí ìjọba ìwọ̀ oòrùn Western Region sì rán lọ sí ìlú ọba. Lẹ́yìn náà la ṣàlàyé bí iléeṣẹ́ Guinness ṣe gbà á síṣẹ́ láti ìlú òyìnbó lọ́hùn-ún ṣùgbọ́n tó sọ pé òun kò lè bá wọn ṣiṣẹ́ nígbà tó dé Nàìjíríà tó sì fi iṣẹ́ olówó ńlá náà sílẹ̀ tó lọ bá wọn ṣiṣẹ́ ní Luth. Lẹ́yìn Luth ló ṣiṣẹ́ ní Pfizer ṣùgbọ́n kò pẹ́ níbi iṣẹ́ náà tó tún fi í sílẹ̀ tó sì sọ pé òun fẹ́ lọ dá iṣẹ́ aṣírò owó tòun sílẹ̀ fúnra òun. Níbi tó ti múra èyí ni kinní kan ti ṣẹlẹ̀ tó yí gbogbo ayé ẹ̀ padà pátápátá. Kí ló ṣẹlẹ̀ gan-an? Ǹjẹ́ ta ni Abiọla? Ó yá ẹ tún máa bá wa ká lọ. Nínú oṣù kejì ọdún 1969 ni Abiọla fi iṣẹ́ sílẹ̀ ní Pfizer tó sì gba ilé ẹ̀ lọ. Kì í ṣe pé ó déédéé gba ilé ẹ̀ lọ́kọ́, ó ti pinnu pé òun lọ dá iṣẹ́ tòun sílẹ̀ àti pé iṣẹ́ náà yóò mú owó ńlá wá fún òun ju iye tí iṣẹ́ ìjọba tàbí iṣẹ́ ẹnikẹ́ni lè fún òun lọ. Ó wá ń ronú ibi tí òun yóò fi ilé iṣẹ́ náà sọlẹ̀ sí àti àwọn tí òun yóò gbà sí. Ṣùgbọ́n lọ́jọ́ kan ló ra ìwé ìròyìn kan, ó sì gbé ìwé ìròyìn náà dání, ó ń kà á. Níbẹ̀ ló ti rí ìkéde kékeré kan. Ìkéde náà ṣàlàyé pé ilé iṣẹ́ kan wà tó ń wá ẹni tó bá dá ara ẹ̀ lójú pé kò sí irú òun nínú gbogbo àwọn aṣírò owó àkáńtàǹtì tó wà ní Áfíríkà. Abiọla wo ìkéde náà, ó sì tún wo ara ẹ̀. Ó wá sọ lọ́kàn ara ẹ̀ pé ní gbogbo Áfíríkà yìí ó dá òun lójú pé kò sí ẹnìkan tó mọ̀ nípa iṣẹ́ káṣírò owó bí òun o, àti pé bí ẹnikẹ́ni bá tiẹ̀ wà kó yọjú kí àwọn jọ fi igagbáiga. Ló bá kọ̀wé sí àwọn tí wọ́n ń wá òṣìṣẹ́ náà, ó sì sọ síbẹ̀ pé kì í ṣe pé ní Áfíríkà nìkan ni òun ti jẹ́ ọ̀gá àkáńtàǹtì aṣírò owó ńlá. Irú òun ò pọ̀ pàápàá láàrin àwọn òyìnbó aláwọ̀ funfun. Abiọla kò mọ iléeṣẹ́ tó ń wá aṣírò owó tó dáa jù láfíríkà yìí o, nítorí àpò ìfìwéránṣẹ́ kan ni wọ́n sọ pé kí gbogbo àwọn tí wọ́n bá kọ lẹ́tà náà kọ sí. Ṣùgbọ́n kò pẹ́ tí wọ́n fi pe Abiọla pé kó wá ṣe ìdánwò kan lÉkòó. Òun náà sì lọ, ó ṣèdánwò wọn. Lẹ́yìn náà ni wọ́n tún pè é lọ sí London. Wọ́n ní kó wá ṣe ìdánwò míì níbẹ̀, ó sì tún lọ. Ìdánwò ẹlẹ́ẹ̀kẹta tí wọ́n ní kó wá ṣe New York l'Amẹ́ríkà ni wọ́n ti ní kó wá ṣe é. Lẹ́yìn wákàtí 2 tó sì ṣèdánwò náà tán, àwọn òyìnbó yọjú sí i. Ohun tí wọ́n wá sọ fún un ni pé kọ̀ǹpútà ti mú un. Òun ni kọ̀ǹpútà mú pé ó mọ̀ nípa ìṣirò owó ju gbogbo àwọn ẹlẹgbẹ́ ẹ̀ lọ ní Áfíríkà. Ni wọ́n bá pè é sí ìpàdé ńlá, wọ́n sì sọ fún un pé kó sọ iye owó tó bá fẹ́ gbà fún àwọn. Abiọla dárúkọ owó kan tó ti lérò pé òun lè rí bí òun bá ń dá iṣẹ́ tòun fúnra òun ṣe. Owó náà pọ̀ lójú ẹ̀ gan-an. Àwọn òyìnbó kan fi rẹ́rìn-ín ni o nígbà tí wọ́n gbọ́ iye tó dárúkọ. Wọ́n ń fi rẹ́rìn-ín nítorí òun ò mọ̀ pé bí wọ́n ṣe ti sọ pé òun ni kọ̀ǹpútà mú yẹn, iye tó bá dárúkọ ni wọ́n gbọ́dọ̀ fún un. Làwọn òyìnbó bá ṣe ìlọ́po owó náà, ìyẹn owó tí Abiọla dárúkọ, wọ́n ṣe ìlọ́po ẹ̀ sọ́nà 2. Wọ́n ní iye tí yóò máa gbà nìyẹn. Lọ́jọ́ kìíní oṣù kẹrin ọdún 1969 nígbà tó wà ní ọmọ ọdún 31, Abiọla bẹ̀rẹ̀ iṣẹ́ ní ilé iṣẹ́ ẹ̀ tuntun. Ṣùgbọ́n nígbà tó débẹ̀, ohun tó rò kọ́ ló bá rárá. Ẹni tó ti ṣiṣẹ́ ní ilé iṣẹ́ Luth tó mọ iye òṣìṣẹ́ tó wà lábẹ́ òun àti bí ibẹ̀ ṣe tóbi tó. Ẹni tó ṣiṣẹ́ ní ilé iṣẹ́ Pfizer tó mọ bí ilé ṣe pọ̀ tó níbẹ̀, tó wá sí ilé iṣẹ́ tuntun yìí tó jẹ́ pé fúláàtì ẹyọ kan péré ni. Yàrá 4 péré ló wà níbẹ̀.
àpapọ̀ gbogbo ẹ̀ kò sì tó ọ́fíìsì òun nìkan níbi tó ti ń ṣiṣẹ́ ká má ti sọ pé yóò gba àwọn ọmọ iṣẹ́ ẹ̀ mọ́. àwọn tí wọ́n ń ṣiṣẹ́ níbẹ̀ kò pé 20. òyìnbó onífàájì kan báyìí sì ni olórí wọn. ẹnu ya Abíọ́lá débi pé níṣe ló kì fóònù ẹ̀ mọ́lẹ̀. kò lè ṣe kó má kì fóònù mọ́lẹ̀ nítorí ní àwọn ibi tó ti ń ṣiṣẹ́ tẹ́lẹ̀ tí owó oṣù tí wọ́n ń san fún un kò tó 10% iye tí wọ́n fẹ́ máa san fún un ní iléeṣẹ́ tuntun yìí. gbáramú ní ilẹ̀ àti ọ́fíìsì tó wà níbẹ̀ tó ká má tí ì sọ irinṣẹ́ oríṣiríṣi. ẹnu ya Abíọ́lá kọjá àfẹnusọ pé irú iléeṣẹ́ wo leléyìí, iṣẹ́ wo gan-an ni wọ́n ń ṣe. ohun tó jẹ́ kó kì fóònù mọ́lẹ̀ nìyẹn. ìlú òyìnbó ló fóònù sí, ó sì bá ọ̀kan nínú àwọn ọ̀gá tí wọ́n wà ní olú iléeṣẹ́ náà sọ̀rọ̀. ó ní irú iléeṣẹ́ wo leléyìí o, irú iléeṣẹ́ wo ló kéré báyìí, àti pé irú ọjà wo gan ni wọ́n ń tà, níbo ni wọn yóò sì ti máa rí owó rẹpẹtẹ tí wọ́n sọ pé àwọn fẹ́ máa fún òun yẹn san. ńlòyìnbó náà bá fi rẹ́rìn-ín, ó ní nítorí ohun tí àwọn ṣe gbà á síṣẹ́ gan nìyẹn. ó ní àwọn fẹ́ kó sọ iléeṣẹ́ náà di ńlá ni. ó ṣàlàyé fún un pé bí kì í bá ṣe gbèsè tí àwọn èèyàn jẹ wọ́n ní Nàìjíríà, iléeṣẹ́ náà yóò dáa jù bẹ́ẹ̀ lọ. òyìnbó yìí sọ fún Abíọ́lá pé kó lo ọgbọ́n tó wà lórí ẹ̀ tí àwọn mọ̀ pé ó níyẹn, kó fi gba gbèsè tí ìjọba jẹ wọ́n ní Nàìjíríà, kó sì fi ẹsẹ̀ iléeṣẹ́ náà múlẹ̀ ní gbogbo Nàìjíríà. àṣé iléeṣẹ́ ITT, International Telephone and Telegraph, ní iléeṣẹ́ tó gba Abíọ́lá síṣẹ́. kò sí orílẹ̀-èdè tí iléeṣẹ́ náà kò sí ní gbogbo ayé nígbà náà, nítorí àwọn ni wọ́n ń bá gbogbo ìjọba ṣe tẹlifóònù àti ètò ìbánisọ̀rọ̀ wọn. wọ́n ti bá ìjọba ológun Nàìjíríà nígbà náà lábẹ́ ọ̀gágun àgbà Yakubu Gowon ṣiṣẹ́. ṣùgbọ́n ìjọba kò sanwó náà fún wọn láti bí ọdún 3. bẹ́ẹ̀ owó ńlá ni owó tí wọ́n jẹ wọ́n. owó ńlá lówó iṣẹ́ náà, mílíọ̀nù 3.5 owó pọ́ùn, 3.5 million pounds. owó náà dín díẹ̀ ní bíi bílíọ̀nù 15 lásìkò tá a wà yìí ni. àwọn òyìnbó ti wá sin owó yìí títí wọn kò rí gbà. ìjọba ológun kò san owó náà fún wọn. ní ọjọ́ 4 tí Abíọ́lá wọṣẹ́ gan, ìyẹn ní ọjọ́ 4 oṣù 4 ọdún 1969, àwọn òyìnbó 12 tí wọ́n jẹ́ ọ̀gá ńláńlá ní iléeṣẹ́ ITT rán wá láti London. owó wọn ni wọ́n wá sìn. ní ọjọ́ kejì tí àwọn òyìnbó yìí dé, wọ́n lọ sí iléeṣẹ́ tó ń ṣètò ìbánisọ̀rọ̀ fún àwọn ológun. olórí iléeṣẹ́ náà ní ọ̀gágun kan tí wọ́n ń pè ní Muritala Muhammed. aago 7:30 òwúrọ̀ ni wọ́n débẹ̀, wọ́n sì jókòó títí di aago 3:30 ìrọ̀lẹ́ nígbà tí Muritala ṣíwọ́ iṣẹ́. bẹ́ẹ̀ ni ọkùnrin ológun náà kò ṣe bí ẹni tó rí wọn, kò tiẹ̀ kí wọn kú ìjókòó. bẹ́ẹ̀ ló ń gba iwájú wọn lọ tó ń gba iwájú wọn bọ̀, kò sì rí wọn tí àwọn òyìnbó náà fi padà sí ibi tí wọ́n dé sí. ní ọjọ́ kejì wọ́n tún lọ, bákan náà lọ mọ́ṣorí ni o. ọjọ́ kẹta wọ́n tún lọ síbẹ̀. Muritala kò dá wọn lóhùn lẹ́ẹ̀kan báyìí, àfi bí ẹni pé igi làwọn èèyàn náà, tàbí àwọn tí wọn kò jámọ́ kinní kan ni wọ́n. ń làwọn òyìnbó bá bínú padà sílùú wọn. wọ́n ní onígbéraga, ìkà àti onígbèsè làwọn sọ́jà tó ń ṣèjọba Nàìjíríà. níwọ̀n ìgbà tó ṣe pé àwọn ọ̀gá Abíọ́lá ló wá láti ìlú òyìnbó, òun kàn ń tẹ̀lé wọn ni. ó ń wo ohun tí wọ́n máa ṣe. gbogbo bí Muritala sì ṣe ń wọ́ wọn nílẹ̀ tó, òun kàn wà níbẹ̀ pẹ̀lú wọn ni, kò wí kinní kan o. lọ́jọ́ kejì tí àwọn òyìnbó lọ yìí, ìyẹn lọ́jọ́ 9 oṣù 4 ọdún 1969, ṣẹ́ẹ̀kì àkọ́kọ́ tí Abíọ́lá fọwọ́ sí lórúkọ iléeṣẹ́ rẹ̀ gbókìtì ní báǹkì. wọ́n ní kò sówó nínú àpò owó ITT. bẹ́ẹ̀ 500 pọ́ùn péré ni. inú Abíọ́lá bàjẹ́ pátápátá. ló bá kó gbogbo fáìlì owó tí ìjọba ológun jẹ ITT lọ sílẹ̀. ó ní òun fẹ́ wo bí ọ̀rọ̀ náà ti jẹ́ gan-an. Abíọ́lá kò sùn, bẹ́ẹ̀ ni kò jẹun láti alẹ́ ọjọ́ náà títí di aago 4 ìdájí ọjọ́ kejì. nígbà tó sì di bíi aago 4:30, ó múra. ní dédé aago 5:30 ló jáde nílé, ó sì gba ọ́fíìsì Muritala Muhammed lọ. ìyẹn ọ̀gá sọ́jà tó jẹ iléeṣẹ́ rẹ̀ lówó tí kò san. kí aago 7 tó lù rárá, Abíọ́lá ti wà lẹ́nu ọ̀nà ọ́fíìsì náà níbẹ̀. ó ń dúró, ó ti múra pé oní yìí lò ní jẹ́ ojàre. aago 7:30 kù díẹ̀ kó lù ní Muritala dé,
tí ọ̀pọ̀lọpọ̀ àwọn sọ́jà sì rọ́ gírígì tẹ̀lé. bó ti bọ́ sílẹ̀ nínú mọ́tò ló ń lọ fà. ó ń lọ sí ọ́fíìsì ẹ̀ nìyẹn. Abíọ́lá sì dìde lójú ẹsẹ̀ láti kí i. ṣùgbọ́n bó ti rí Abíọ́lá níṣẹ́ ni ojú ẹ̀ le koko sí i. ó sì yíjú padà sí i. ó wá sọ pé ìwọ ọkùnrin àjìtì má wá síbí mọ́ o, má wá síbí mọ́ rárá. ó ti gbọ́, mi ò fẹ́ rí ẹ níbí mọ́. Abíọ́lá wo ojú ọ̀run fún un, kò mọ èyí tí yóò ṣe. ṣùgbọ́n inú ti bẹ̀rẹ̀ sí bí òun náà ṣe àkólò lónìí. síbẹ̀ ó ní sùúrù o. ó wá sọ fún ọ̀gá sọ́jà náà pé ẹ ní sùúrù, kò yẹ kí ẹ máa bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ nígbà tó ṣe pé owó tẹ́ ẹ jẹ wá la wá béèrè, tí kìí ṣe pé a wá tọrọ owó lọ́wọ́ yín. ṣé bí owó iṣẹ́ tá a ti ṣe láti bí ọdún 3 ńlá wá gbà lọ́wọ́ yín? kí ló wáá dé tí ẹ̀ ń ṣe bẹ́ẹ̀ yẹn sọ̀rọ̀ sí mi? èèyàn kì í sọ̀rọ̀ sí ẹni tó bá jẹ lówó bẹ́ẹ̀ yẹn. nígbà náà ni inú bí Muritala. ó sì sọ pé òun yóò fi ìyà ńlá jẹ Abíọ́lá. Abíọ́lá sọ fún un pé kò tó bẹ́ẹ̀. ó ní tó bá fi ọ̀pá ọwọ́ ẹ̀ yẹn pọn òun yóò ti nà án nínàkúnà kí àwọn ọmọọṣẹ́ ẹ̀ tó lè gbà á sílẹ̀ lọ́wọ́ òun. àwọn sọ́jà tí wọ́n dúró ń wòran, Muritala nà pọ̀pá ọwọ́ ẹ̀ sókè. ó fẹ́ sọ ọmọ Abíọ́lá. Abíọ́lá náà ń wo ibi tó dára tí òun yóò ti kó ọkùnrin náà láti ìsàlẹ̀ tí òun yóò sì na ẹ̀yìn ẹ̀ mọ́ nǹkan kan. ọ̀gá sọ́jà fẹ́ wọ ìyá àjà pẹ̀lú akólòlò lálàfẹ́ lù gángan fẹ́ sọ. lásìkò tí ojú àwọn méjèèjì ti pọ́n kankan síra wọn yìí ni àwọn mọ́tò rẹpẹtẹ kan tẹ̀lé ara wọn dé. ni wọ́n bá dúró síwájú ibi tí àwọn náà wà. bẹ́ẹ̀ ni ọ̀gá àwọn sọ́jà pátápátá ní Nàìjíríà nígbà náà, Hasan Katsina, bọ́ sílẹ̀ lẹ́ẹ̀kan. ní jìnnìjìnnì bá gbogbo àwọn sọ́jà tí wọ́n wà níbẹ̀ ni wọ́n bá gan sórí ìdúró títí dórí Muritala náà. lójú àwọn tí wọ́n bá ní ìmọ̀ ìjìnlẹ̀, kì í ṣe Hasan Katsina ló dé, kì í ṣòun ló dé níjọ́ náà, Ọlọ́run ló dé sínú ayé Abíọ́lá. báwo lọ̀rọ̀ náà ṣe jẹ́, ẹ tún pàdé wa láìpẹ́ jọjọ. Adémọ́lá Adéjàre ló ń ṣe ìwádìí ìtàn yìí o. Ọláwọlá Alága ló ń bá a kà á fún Ibùdó Àgbáyé fún Àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. a kú dédé àkókò yìí o.